tó ẹ káàsán o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Orúkọ tèmi ni Mufutau Adéwùmí Wàlíù. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí ní agbègbè Òkè Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo ń gbé ní agbègbè orílẹ̀-èdè kan tó wà ní àríwá kọ́ńtínẹ́ǹtì Europe àti orúkọ rẹ̀ máa ń jẹ́ Finland. Ó ti ṣe díẹ̀ náà tàti wà níbí. Mo bí Ọlọ́run ti jogún ìyàwó fún mi. Ọlọ́run ti fi ọmọkùnrin mẹ́ta ó fi jíǹkì wa. Orúkọ àkọ́bí wa ní Yakubu Olúwaṣeun. Orúkọ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta torí ìbejì ni wọ́n. Orúkọ àkọ́kọ́ máa jẹ́ Adam Tayelolu, tí ìkejì rẹ̀ sì ń jẹ́ Kamil ọmọ Kẹ́hìndé. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run jogún fún mi yìí ni mò ń fi ṣe àti àṣà pẹ̀lú èdè Yorùbá ni mo fi ń tọ́ wọn, tí mo fi ń kọ́ wọn láti ìgbà tí wọ́n ti wà ní pínísín. Ó ti wá di nǹkan tí Yorùbá ń pè ní bárakú fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Kódà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sọ èdè mìíràn sí wọn tèmi lè pè ní èdè àjèjì bíi èdè Gẹ̀ẹ́sì tàbí èdè orílẹ̀-èdè Finland tá à ń gbé, wọ́n á fi Yorùbá dá mi lóhùn. Eléyìí túmọ̀ sí wípé èdè Yorùbá ó ti di bárakú fún wọn. Wọ́n sì ti mọ̀ wípé bàbá àwọn orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá àti pé ọmọ Yorùbá àtàtà ni. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching.